Babalábúlé Alpha. Ó wà ókè. Babalábúlé kí ni wọ́n lè ṣe tí wọ́n lè fi dolówó láyé? Iṣẹ́ tó bá ń ṣe náà ló máa tẹpá mọ́. Irú iṣẹ́ wo wá ni? Èmi ò mọ̀ pa ẹrú bèrè wo nìyẹn. Iṣẹ́ tó bá ń ṣe yẹn gangan náà ló máa tẹpá mọ́ tó máa fi dolówó. Àti ọ̀sù kò sówó o. Ẹ ṣe kí ni? Ọ̀sù àgbìyànjú kò sówó. Téèyàn bá ọ̀sù títí ò bá lówó tó bá yọ máa padà dolówó. Then Ọlọ́run ló sọ̀yàn dolówó. Iṣẹ́ kọ́ la fi ń dolówó. Béèyàn lọ látàárọ̀ tó dé lálẹ́ ó lè má mú nǹkan kan bọ̀. Ohun tèmi mọ̀ ni pé bàbá pẹ́ kó tó dé ó mú nǹkan bọ̀ ó sàn ju bàbá ẹ̀ tì dé kò rí nǹkan mọ́ wálé lọ. So iṣẹ́ téèyàn bá ń ṣe yẹn náà lèèyàn máa tẹpá mọ́ téèyàn náà dẹ̀ fi ìgbìyànjú ní gbogbo ọ̀nà téèyàn bá mọ̀ ní oníkéèyàn lọ jalè lọ kéèyàn má dákẹ́ olóyè kan lé wáyé oko má bàa wáyé lásán rántí pọ́lọ́hún ò dá ẹ lásán èèyàn náà fi gbìyànjú kọ̀rọ̀ ayé ara èèyàn ni torí tó bá sọ fún ẹ pé ológo pásítọ̀ sọ bẹ́ẹ̀ àáfàá sọ bẹ́ẹ̀ babaláwo sọ bẹ́ẹ̀ pé àwọn ológo ọjọ́ ọ̀la ẹ̀dá o wá ṣiṣẹ́ o sì gbìyànjú kún ọlọ́mọdé kí téèyàn ta kéèyàn kàn mọ́ fi ti gbọ́rí lásán ọlọ́run ní ìdí ti gbọ́rí lásán eré àjọwọ́ àmì kọjá. Alore TV Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó ẹ máa wò ó Alore Alore ẹ máa wò ó ẹ máa wò ó ẹ máa wò ó.